dédé àsìkò gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí fẹ́ dé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olùfẹ́ wọn Ọlọ́run wa, àṣẹ iná bá gbé ń ga fún àánú àtòjúre tí a rí gbà láti tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù ìkẹwàá. A gbàdúrà wípé ajé ọrọ̀ ìbùkún ìtẹ̀síwájú ìgbéga yóò wá sójú ọ̀nà wa ní ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù. Àlùyọ pọ́nbélé tí a kò tí ì rí irú rẹ̀ rí, Ọlọ́run yóò sì rán sí wa ní ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lé ní yóò ṣe ayé àti ọkàn ara wa ní rere o. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o. Jẹ́ tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ajé ogúnjọ́ oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé Olúwa ni ìmọ́lẹ̀ mi, Olúwa ni ìmọ́lẹ̀ mi. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Ìwé orin Dáfídì orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi, ta ni èmi yóò bẹ̀rù? Olúwa ni ibi olódi ẹ̀mí mi, ta ni èmi tí èmi yóò bẹ̀rù? Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Genesis orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní dé ìkejìlá. Genesis orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní dé ìkejìlá. Ìyàn kan sì mú ní ilẹ̀ náà lẹ́yìn ìyàn tí ó tètè kọ́ mú ní ọjọ́ Ábúráhámù. Ísákì sì kọ́, ó sì tọ̀ Abimeleki ọba àwọn ará Filistia lọ sí Gérárì. Olúwa sì farahàn ó wípé, má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì o, jókòó ní ilẹ̀ tí èmi yóò fi fún ọ. Máa ṣe àtìpó ní ilẹ̀ yìí o, èmi yóò sì pẹ̀lú rẹ, èmi yóò sì bùkún fún ọ, nítorí ìwọ àti irú ọmọ rẹ ni èmi yóò fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún. Èmi yóò sì mú ara tí mo bú fún Ábúráhámù bàbá rẹ ṣẹ o. Èmi yóò mú irú ọmọ rẹ bí sí bí ìràwọ̀ ojú ọ̀run. Èmi yóò sì fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún irú ọmọ rẹ, àti nípasẹ̀ irú ọmọ rẹ ní a ó bùkún gbogbo orílẹ̀-èdè ayé. Nítorí tí Ábúráhámù gba ohùn mi gbọ́, ó sì pa ìlọ̀ mi mọ́, àṣẹ mi, ìlànà mi, òfin mi, ó pa á mọ́. Ísákì sì jókòó ní Gérárì. Àwọn ọkùnrin ibẹ̀ náà sì bi léèrè ní ti aya rẹ̀. Ó sì wípé, arábìnrin mi ni, nítorí ó bẹ̀rù àti wípé aya mi ni. Ó ní kí àwọn ọkùnrin ibẹ̀ má bàa pa mí nítorí Rèbékà òun ní ẹwà. Ó sì ṣe nígbà tí ó jókòó níbẹ̀ pẹ́ títí, Abimeleki ọba àwọn ará Filistia ó wo òde ní ojú fèrèsé, ó sì rí sí kíyèsí Ísákì ń bá Rèbékà aya rẹ̀ wẹ̀. Abimeleki sì pe Ísákì, ó wípé, kíyèsí, nítòótọ́ aya rẹ ní í ṣe o, ìwọ a ṣe wípé arábìnrin rẹ ní. Ísákì wí fún un pé, nítorí mo wípé kí èmi kí ó má bàa kú fún un nítorí rẹ̀. Abimeleki sì wípé, kí ni èyí tí ìwọ ṣe sí wa yìí? Bí ọ̀kan nínú àwọn ènìyàn wa bá lọ bá aya rẹ̀ ṣe ìṣekúṣe ńkọ́? Ìwọ ìbá sì mú ẹ̀ṣẹ̀ wá sí orí wa. Abimeleki sì kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ wípé, ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọkùnrin yìí tàbí aya rẹ̀, kíkú ni yóò kú o. Nígbà náà ni Ísákì fúrúgbìn ní ilẹ̀ náà, ó sì rí ọrọ̀ ọ̀run mú ní ọdún náà. Olúwa sì bù sí i. Wàyí ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹ̀yìn ọjọ́ ajé. Ní ìgbà tí o bá fi ara rẹ sílẹ̀ fún ìjẹ́ Olúwa Jésù, tí ó bá di ìmọ́lẹ̀ rẹ, nígbà tí Olúwa bá di ìmọ́lẹ̀ rẹ, wà á ní ààyè sí àwọn àṣírí tí ó pamọ́. Nígbà tí àwọn mìíràn bá ń ṣàwáwí nípa fífi ìdí rẹmi, ìwọ yóò máa yọ̀, nítorí pé ìmọ́lẹ̀ Olúwa yóò fi ọ̀nà hàn ọ́ láti gbádùn ìgbéga. Ìwé Jóòbù orí ìkejìlélógún ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Gẹ́gẹ́ bí a ṣe rí níbi bíbélì kíkà wa tòní, Ísákì ń gbádùn ìmọ́lẹ̀ Olúwa, nígbà tí àwọn mìíràn tí wọ́n ń kùn nítorí ìyàn, ó búyọ, ó sì di ńlá gan-an nítorí pé Ọlọ́run tan ìmọ́lẹ̀ rẹ̀ sọ́nà rẹ̀, ó sì fi hàn án ohun tí ó yẹ kí ó ṣe. Gbígbádùn ìmọ́lẹ̀ Ọlọ́run ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ye àti fífi ara ẹni sílẹ̀ fún ìjẹ́ Olúwa rẹ̀. Nígbà tí Ọlọ́run sọ fún Ísákì pé kó dúró níbi tí òun wà, ibi tí ó wà ní ìgbà ìyàn, kò jiyàn rárá o. O kò lè gbádùn ìmọ́lẹ̀ Ọlọ́run nígbà tí o bá ń rìn nínú ìmọ̀ ara tìrẹ o. Àìsáyà sọ àsọtẹ́lẹ̀ nípa àwọn ènìyàn tí wọ́n ń rìn nínú ìmọ̀ ara tiwọn. Ṣùgbọ́n ní àkókò yìí, gbogbo ẹ̀yin tí ẹ tan iná, tí ẹ sì pèsè iná ìléwọ́ fún ara yín, ẹ lọ kí ẹ sì máa rìn nínú ìmọ́lẹ̀ iná yín o, àti ní ìtúfú
tí ẹ ti fi kánná lù. Ohun tí ẹ ó gbà lọ́wọ́ mi nìyí o, ẹ̀yin yóò dùbúlẹ̀ nínú ìpọ́njú. Ìwé Àìsáyà orí 50 ẹsẹ̀ 11. Rìn nínú ìmọ́lẹ̀ iná ti ara rẹ túmọ̀ sí ṣíṣe nǹkan ní ìlànà ti ara rẹ àti sísinmi lórí òye ara rẹ. Ìwé Òwe orí 3 ẹsẹ̀ 5 ó sọ pé kí o má ṣe sinmi lórí òye ara rẹ o. Àwọn tó bá sinmi lórí òye ara wọn, wọ́n máa ń parí ní ìbìnújẹ́ nítorí wọn yóò parí pé ọ̀nà tí wọ́n rò pé ó dára ó jẹ́ ọ̀nà tí kò dára rárá o. Ìwé Òwe orí 14 ẹsẹ̀ 12. Nígbà tí Olúwa bá jẹ́ ìmọ́lẹ̀ rẹ, wà á rìn ní ọ̀nà tó tọ́, kì í ṣe ní ọ̀nà tó dàbí pé ó dára. Ó máa fi hàn ọ́ ọ̀nà tí ó yẹ kí o rìn. Ọlọ́run yóò fi hàn ọ́, ó sì máa darí rẹ ní ipa ọ̀nà òdodo. Ìwé orin Dáfídì orí 43 ẹsẹ̀ 3. Gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ rẹ, Olúwa yóò darí rẹ sí ọ̀nà tí ó yẹ kí o lọ, ó sì máa tọ́ ọ nítorí pé bùkátà rẹ̀ ni ó jẹ́ o. Ìwé orin Dáfídì orí 42 ẹsẹ̀ 8. O kò lè wà nínú òkùnkùn nípa ètò ọ̀tá tí Olúwa bá jẹ́ ìmọ́lẹ̀ rẹ. Nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 23 ẹsẹ̀ 12 dé 22. Pọ́ọ̀lù wà nínú ẹ̀wọ̀n, àwọn kan sì gbìmọ̀ láti pa. Wọ́n ṣe ètò tó péye o láti tan olórí ọ̀gá àwọn ẹlẹ́wọ̀n nípa sísọ fún un pé wọ́n fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ Pọ́ọ̀lù, ṣùgbọ́n ète wọn ní pé láti pa á. Àmọ́ ṣá, Ọlọ́run ṣe ètò kí ìbátan Pọ́ọ̀lù kan kí ó gbọ́ nípa ètò ìkà tí wọ́n ṣe, ó sì ṣàfihàn wọn. Nígbà tí Ọlọ́run bá jẹ́ ìmọ́lẹ̀ rẹ, ó máa ṣàfihàn ète ọ̀tá rẹ̀, ó sì máa pa ọ́ mọ́ kúrò nínú gbogbo ewu ọ̀tá rẹ̀. Kókó ọ̀rọ̀: nígbà tí Ọlọ́run bá jẹ́ ìmọ́lẹ̀ rẹ, ó máa fi ètò àwọn ọ̀tá rẹ̀ hàn ọ́ kedere, ó sì máa fún ọ ní ààyè sí àwọn àṣírí tí ó pamọ́. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run, nítorí ìwọ ni ìmọ́lẹ̀ mi, gbogbo àwọn àṣírí tí ó pamọ́ ní ojú ọ̀nà mi, Olúwa tú fún mi. Àwọn àṣírí tó yẹ kí n mọ̀ nípa ohun tó yí mi ká, Olúwa tú fún mi o. Olúwa yóò sì tú fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí Ọ̀ṣun ṣíṣí Yorùbá o, nítorí Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí àdúrà yín, yóò sì dáhùn àdúrà yín ní kánkán ní orúkọ Jésù. Àmín. Ó dàbọ̀.